Ó jẹ́ ayọ̀ mi láti wà ní orí ètò yìí ní ẹ̀kan sí ní àkókò yìí. Ẹ ṣé tí ẹ wá láti wá tẹ́tí sí wa. Mo fẹ́ pe àwọn nọ́mbà tí ẹ lè máa pè wá sí, pàápàá jùlọ fún ètò Bíbélì pínpín tá a fẹ́ ṣe ní ọjọ́ kẹta oṣù kìíní ọdún tí à ń wò lọ́ọ̀kan yìí. Àwọn nọ́mbà náà ni 07038085652. 07038085652 àti 07087682122 àti 07055307492. Àwọn nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ti fi sójú móhùnmáwòrán kí a lè kọ wọ́n sílẹ̀. 07038085652 àti 07087682122 àti 07055307492. Nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni nọ́mbà tẹ́ lè fi pè wá ní àti fi orúkọ sílẹ̀ fún Bíbélì. A fẹ́ fún yín ní Bíbélì tuntun ní ìjọ Victory Independent Baptist Church ní ìlú Péjú ní Bódìjà nílùú Ìbàdàn. Mo fẹ́ kí yín fúnra mi wípé ẹ̀ ń tẹ́tí sí ètò wa. Yóò jẹ́ ayọ̀ mi láti rí ní ọjọ́ kẹta nínú oṣù kìíní ọdún tá a fẹ́ mú yìí. Ó jẹ́ ọjọ́ Sátidé kìíní láti aago mẹ́wàá títí di aago kan ni. Táago kan bá ti lù, gbogbo ẹ̀yin tẹ́ bá forúkọ lẹ̀ tẹ́ ẹ̀ bá tí ì dé gan, ẹ ò ní ní orí ọ̀fẹ́ àti rí Bíbélì náà gbà mọ́. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti forúkọ sílẹ̀ tẹ́lẹ̀ nípa pípè mí tàbí fífi ìwé ránṣẹ́ sí mi wípé Bíbélì o, orúkọ mi rèé o, mo fẹ́ Bíbélì. Tẹ́ bá ti fi ìwé ránṣẹ́ sí mi lẹ́ẹ̀kan, wọ́n ó rí dájú pé mo kọ orúkọ yín sílẹ̀, wọ́n ó sì rí dájú pé mo ṣe ètò bóyá Bíbélì èbó lẹ fẹ́ ni o àbí Bíbélì Yorùbá yóò ṣe tẹ́ yín lọ́wọ́. Àlàáfíà Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ bí ọdún yìí ṣe ń lọ. Nínú ìwé Nehemiah orí 4. Bí a ṣe ń parí ọdún yìí tí à ń wo ọdún tuntun míì nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, tí mo sì gbàgbọ́ pé gbogbo wa la ó rí ọdún tuntun náà. Bá a ṣe ń lọ yìí, nǹkan kan wà tí mo fẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́run fi hàn wá tá a gbọ́dọ̀ kó dànù láti ọdún yìí lọ. Ká tó wọnú ọdún náà, fẹ́ ká kó dànù. Ìwé Nehemiah orí 4. Ìwé Nehemiah jẹ́ ìwé tí ó sọ ìtàn bí ọkùnrin kan ṣe ti oko ẹrú wá sí Jerúsálẹ́mù pẹ̀lú àwọn mìíràn láti rí pé àwọn tún odi Jerúsálẹ́mù kọ́. Nígbà tí ó sì ti rí pé àwọn tún odi Jerúsálẹ́mù kọ́ yìí, ní àwọn ìgbésẹ̀ náà wọ́n la àwọn ìdojúkọ kan kọjá. Mo wá fẹ́ ká wo nǹkan kan tí kò jẹ́ kí wọ́n lè rí iṣẹ́ náà parí, kí a wá jọ wò láti inú ọ̀rọ̀ Ọlọ́run n tá a lè ṣe sí i. Nehemiah orí 4 ẹsẹ̀ 2 péré náà mo fẹ́ kà ń bẹ̀, ẹsẹ̀ 2 àti 9. Ṣùgbọ́n kó lè rọ̀ wá lọ́rùn, ẹ jẹ́ á wo ẹsẹ̀ 1 àti 2 ká wá wo ẹsẹ̀ 9. Nehemiah orí 4 ẹsẹ̀ 1 bí ó sọ pé ó sì ṣe nígbà tí Sanbalati gbọ́ pé àwa mọ odi náà, inú rẹ̀ ru, ó sì bínú púpọ̀, ó sì gan àwọn ará Júdà. Ẹ jẹ́ á kọ́kọ́ dúró. Ẹ wò mí, tó o bá fẹ́ gbé nǹkan rere ṣe, bóyá ní ti ẹ̀mí tàbí ní ti ara, ó ní ìdojúkọ. Ó ní ìdojúkọ tó ṣe kí ni o, tó pọ̀ púpọ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà, nǹkan kan máa ń tàn wá jẹ pé a kò ní tí ó dojúkọ wá tá a bá ti fẹ́ ṣe ní tó dára. Ẹ má yẹ kí n parọ́ fún yín, kò sóòtítọ́ níbẹ̀. Kò sóòtítọ́ nínú pé tí ẹ bá fẹ́ ṣe ní tó dára kò ní ìdojúkọ. Ẹ kí n jẹ́ kó yé wa pé tá a bá ti fẹ́ ṣe yóò máa dùn ẹnìkan,
wípé òun kọ́lé, yóò máa dùn ẹnìkan wípé òun ṣiṣẹ́ rere kan, yóò máa dùn ẹnìkan wípé nǹkan rere kan bẹ̀rẹ̀ nínú ayé rẹ, yóò máa dùn ẹnìkan pé o fẹ́ gbéyàwó, bó o ti ń pètò bó ṣe lọ lé ọkọ, báyẹ̀ kí pàwọ́ fún ọ, yóò máa dùn ẹnìkan èmi ò kàn mọ́ ń tọ̀hún ni. Bíbélì wípé Sáńbálátì bínú gidi gan ni o, ó sì gan àwọn ará Júdà. Tó bá ti fẹ́ gbé ìgbésẹ̀ rere yẹn, ó tún rí àwọn ẹlẹ́gàn. Ara bímọ ti bẹ̀rẹ̀ sí ṣe dáadáa, rédèrèdè mọ̀ ti kúrò láyé rẹ̀, wọ́n fi ọ́ ṣe yẹ̀yẹ́. Wọ́n ẹsẹ̀ kejì yẹn, ó sì sọ níwájú àwọn arákùnrin rẹ̀ àti àwọn ọmọ ogun Samaria pé kí ni àwọn aláìlera Júdà wọ̀nyí ń ṣe yìí? Wò ó, àwọn tó fẹ́ gbé nǹkan rẹ̀ ṣe kì í ṣe pé bóyá wọ́n ní okun. Kí ni Bíbélì pè wọ́n? Aláìlera ni Bíbélì pè wọ́n. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà aláìlera lèmi yín, ṣùgbọ́n a lè ṣàṣeyọrí, a sì lè ṣe rere. Aláìlera lèmi àti a lè tẹ̀síwájú lọ́nà náà. Aláìlera ni wọ́n lóòótọ́, ṣùgbọ́n a lè gbé nǹkan táwọn tó ní ilé tó gbàgbọ́ páwọn ní ìlera ṣe tí wọ́n lè gbé ṣe, àwa lè gbé ṣe. Jẹ́ kí n ràn lọ́wọ́, ṣùgbọ́n o nílò nǹkan kan. Wò ó, Bíbélì wípé Júdà, àwọn aláìlera Júdà wọ̀nyí ń ṣe yìí, wọ́n á dá wà fún ara wọn bí, wọ́n á rúbọ, wọ́n á ṣe àṣeparí ní ìjọ kan. Owó òun oníṣẹ́ wọ́n ṣàṣeparí níjọ kan. Ẹ wá gbọ́ nǹkan tó wí. Ó wá ní wọ́n á mú òkúta tí a ti sun láti inú òkìtì sọjí. Ṣẹ̀rí òkìtì yẹn ọ̀rọ̀ míì tá a lè lò fún oní ìdọ̀tí tàbí àlàpà. Ẹ̀yin náà wá wo ẹsẹ̀ kẹwàá. Òkìtì yẹn ṣe é mọ̀ orúkọ rẹ̀, rubbish lédè òyìnbó. Ẹ wo ẹsẹ̀ kẹwàá yẹn. Bẹ́ẹ̀ ni Júdà sì wí pé agbára wọn tí ń ru ẹrù dínkù, àlàpà púpọ̀ lè ó wà tó bẹ́ẹ̀ tí àwa kò fi lè mọ òdì náà. Kí ló wà ó tó pọ̀ o? Àlàpà púpọ̀, much rubbish nídìí òyìnbó. Ẹ wò mí, ó ní tó bẹ́ẹ̀ tí àwa kò fi lè mọ òdì náà. Ẹ gbọ́ mi, àlàpà púpọ̀ ni ò jẹ́ kán lè ṣe kí ni o, wọ́n lè mọ òdì. Torí náà kókó ìwàásù yìí ni pé mú àlàpà kúrò. Take out the rubbish. Mú àlàpà kúrò. Take out the rubbish. Olúwa lu ọ̀rọ̀ rẹ lẹ́ẹ̀kan sí i. Jẹ́ kọ́rọ̀ rẹ kó ní ipa ńlá láyé wa. Jẹ́ kó bá ayé wa pàdé kọjá ọgbọ́n ìmọ̀ àtòyé wa. Pé bá a ṣe wọnú ọdún tuntun yìí, ká lè gbé ọ̀pọ̀lọpọ̀ ohun rere ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo mọ̀ pé o ti dàgbà, o sì fẹ́ lọ ilé ẹ̀kọ́ sí i. Ó rí èèyàn tí ó fi ọ́ ṣe ẹ̀yẹ. Ẹ ǹlẹ́ o, ẹ̀yin ẹlẹ́kọ̀ọ́ àgbà. Ṣùgbọ́n ọ̀rọ̀ wọn kọ́ ni Nehemiah fi wípé àwọn òrìlé odi mọ́mọ́. Ògiri tó fẹ́ mọ́ ni kì í ṣe ọ̀rọ̀ Sáńbálátì. Inú tó bí Sáńbálátì ló dá wọn dúró. Ṣé rí gbogbo tí Sáńbálátì ṣe kò dá wọn dúró? In tó dá wọn dúró gangan ó ní tí ó yọjú sí wọn ọ̀pọ̀lọpọ̀ ìdọ̀tí. Ṣé rí wọ́n sọ àwọn gbólóhùn kan fún wa. Nǹkan àkọ́kọ́ ni pé ìdọ̀tí pọ̀ ní ibi gbogbo. Máa gbọ́. Oríṣiríṣi làpéjọpọ̀. Ǹjẹ́ àwọn pé ìdọ̀tí ẹlòmíì oorun ni. Kò síbi tí ò ti lè sùn. Kẹ́tó wí kẹ́tó fọ̀, ọmọ tó ní ìdánwò gidi tó fẹ́ ṣe oorun ni.
bóun ló ń tòun ṣe ṣàṣeyọrí nígbà bá ti gbogbo ọjọ́ sùn. ẹlòmíì ìdọ̀tí ayé rẹ̀ kò ju àwọn erépá lọ. tó bá ti ẹlòmíì ìdọ̀tí ayé rẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni. wákàtí tó ń lò nídìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ níbi kó wo ìjà táwọn ilé ìjọ ń jà bára wọn jà, níbi kó ṣe lè kò ní ronú sí bí ayé rẹ̀ ó ṣe tẹ̀síwájú. ìdọ̀tí tó wà láyé ẹlòmíì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ayélujára kan sí òmíì yóò máa lọ yóò máa bọ̀ ni. mo mọ ọmọ kan dáadáa tó bá rìn títì báyìí ẹ̀yin ò rí pé yóò máa tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rìn. bó o lè yẹn ṣe lè ṣoríire báwọn yóò mọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ. kò ṣòwò ń bẹ́ o, ẹjọ́ ni. àwọn eré àwọn àwàdà kẹ́ríkẹ́rì ní máa wò káàkiri lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àrí títì náà ni ó tún máa dára ẹ̀ bí ẹ tí ọwọ́ ti dára ẹ̀. ọ̀dọ́mọbìnrin míì ìdọ̀tí ayé ọkùnrin ni kò tí ì délé ọkọ o, ilé ọkùnrin ni tọkùnrin yóò bá ti pè ara rẹ̀ ò tí ì yá. kò pè mí látàárọ̀ ó ti lẹ́nu mi tó ń tẹ̀lé kí inú. ọlọ́mọ jí o tètè gbọ́n o pẹ̀lú dọ̀tí tó ń bá yí ẹ̀rìn yìí. báyẹ̀ kí n pawọ́ fún yín, bíbélì wípé ìdọ̀tí alápà púpọ̀ ni ó wà. jẹ́ kí n kọ́kọ́ sọ gbólóhùn kìíní pé ìdọ̀tí pọ̀ tàbí alápà pọ̀. ṣẹ́rí láti lè ní alápà lára ìdọ̀tí láyé ẹni ó rọrùn torí pé kì í kàn ṣe pé wọ́n pọ̀ nìkan, ibi gbogbo tá a bá ṣíjú sí láti rí ìdọ̀tí. ìwọ́n mo fẹ́ kó yé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run pé àwọn ìdọ̀tí tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, àwọn alápà tá à ń sọ̀rọ̀ yìí, wọ́n ò wúlò fún tá a fẹ́ ṣe. ǹjẹ́ àwọn alápà yìí ṣó wúlò fún odi tí Nehemiah fẹ́ kọ́? Rárá, kò wúlò. in tó wúlò fún odi tí Nehemiah fẹ́ kọ́ ẹsẹ̀ kejì ló wà, àwọn òkúta. ṣùgbọ́n ǹjẹ́ mọ̀ nǹkan tí àwọn ìdọ̀tí tàbí alápà yìí máa ń ṣe ni pé ó máa ń bo òkúta mọ́lẹ̀. ó máa ń bo òkúta mọ́lẹ̀ tó fi jẹ́ pé àwọn òkúta tó wúlò kò sẹ́ni tó lè rí wọn. àfi tá a bá kó gbogbo ìdọ̀tí dànù ni wọ́n fi lè rí àwọn òkúta tó wúlò fún odi náà mímọ́. sórí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ nílò láti yọ àwọn nǹkan kan kúrò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kẹ́ ẹ lè ráyè bójútó àwọn nǹkan tó wúlò fún ìtẹ̀síwájú ayé yín. jẹ́ kí n sọ fún ọ pé ọ̀pọ̀lọpọ̀ wa àwọn ẹgbẹ́ tó ń ṣe òwò nìkan ò ń ṣẹgbẹ́ bíi 9, ó wà lálájẹṣẹ́kù bíi 4. yàtọ̀ sí alájẹṣẹ́kù bíi 4 ó wá ní ẹgbẹ́ ọmọ ìlú tó ń ṣe, ó wá ní ẹgbẹ́ ọmọ ìjọ tó ń ṣe, ó wá ní ẹgbẹ́ ọmọ iléèwé tó ń ṣe, ẹgbẹ́ tí wọ́n nìkan wà. báwo ló ṣe ráyè àti bójútó àwọn ọmọ rẹ? báwo ló ṣe ráyè àti bójútó iṣẹ́ rẹ, iṣẹ́ ọwọ́ rẹ tó ló kọ́? ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó kójọ mọ́ra wọn ò wúlò fún tẹ̀síwájú rẹ, ìwọ gán sì mọ̀ pójú kan ló ṣe wà. má ṣe mi gbọ́ o, kò ṣẹ̀ṣẹ̀ inú kéèyàn ṣalájẹṣẹ́kù o. èwo làbùrọ̀ ṣe 10, ó làbùrọ̀ ṣe 4, 2 ń bi iṣẹ́, 2 ládùúgbò níwọ̀n nìkan náà. àwọn owó ọ̀hún náà wọn ò ṣarajọ. gbọ́ mi dáadáa, ìdọ̀tí dànù kò wúlò. ṣe rí ìdọ̀tí máa dá ìtẹ̀síwájú dúró ni. ṣe rí ìdọ̀tí ó máa ń kóyàn ṣe iṣẹ́ tí kò yẹ kéèyàn ṣe ni. torí pé kẹ́ ẹ tó lè kọ́lé ẹ kọ́kọ́ yọ ìdọ̀tí dànù kẹ́ ẹ lè rókúta tẹ́ ẹ nílò láti fi kíni o, láti fi mọ odi náà.
jẹ́ kí n sọ fún ọ pé o nílò láti yọ ìdọ̀tí ayé rẹ kúrò. Àwọn àlápà yẹn o nílò láti kó wọn dànù, jẹ́ wọn bọ́dún yìí lọ. Àwọn ibìkan wà tẹ́ pé o nílò láti má lọ ọbẹ̀ mọ́. Nígbà kan ní ọdún díẹ̀ sẹ́yìn wọ́n ń pe àwọn géèmù kan téèyàn ọ̀fẹ́ ló mọ̀ fi ló gbà sórí fóònù rẹ. Mo sì ń ta ìkan tẹ́ pé èmi fúnra mi kìí ṣe olówó, kìí ṣe pé tẹ́tẹ́ ni o, ṣùgbọ́n tí n bá ti jí lóru báyìí ìdí géèmù mo ń lọ títí tí bátìrì fóònù mi ò fi kú. Àwọn èèyàn gidi tó fẹ́ pè mí wọn ò ní lè pè mí. Èyí àdúrà tó yẹ kí n máa gbà láàrin òru ìní gbà, géèmù ní máa tẹ̀. Omi inú yín ẹ bá ṣe kúrò Africa Magic lẹ́tò bọ́ sórí fóònù yín, ìran àwòrán ni ìdọ̀tí ayé rẹ. O lè fi wákàtí 18 nínú wákàtí 16 tó wà nínú ọjọ́ kó o fi wàwòrán. Àwọn àwòrán tó ń wò iṣẹ́ kí ló kọ́ mbẹ̀? Ngbò jẹ́ pé ngbò bá rẹ́ nìkan tó lòun ti dèèyàn ńlá nínú àwọn nǹkan tó ń ṣe, ó wà máa sunkún lẹ́gbẹ̀ẹ́ títí tó bá rí wọn. Ìwọ kò ṣètò owó ṣe dìde. Ìdọ̀tí ti pọ̀ jù láyé rẹ̀. Yẹ sọ fún ọ pé ìdí tí Nehemiah fi ṣàṣeyọrí láti kọ́ odi yẹn ni pé nígbà tó rí ìdọ̀tí ó dá mọ̀ pé ìdọ̀tí ti pọ̀ jù. Ǹjẹ́ mọ̀ pé ọ̀tá gan rí pé ọ̀pọ̀lọpọ̀ dọ̀tí àlápà níbẹ̀ níbi iṣẹ́ tán fẹ́ ṣe yẹn. Ìpè tí wọ́n nílò ni pé kí wọ́n sọ gbogbo òkúta abẹ̀ jí, kí wọ́n fa gbogbo òkúta jáde, kí wọ́n lè lo òkúta yẹn láti mọ odi náà. Tí wọn náà tó bá ṣe rere nínú ọdún tuntun tá à ń wọ̀ lọ yìí, gbọ́ mi dáadáa, yọ ìdọ̀tí kúrò. Sórí àìṣàṣeyọrí àtàìṣerere rẹ kì í ṣogun ìdílé. Sórí àìṣàṣeyọrí àtàìṣàṣeyọrí rẹ kì í ṣogun èṣù. Ìgbé parọ́ fún ọ, ogun ara ẹni ní ìdọ̀tí ti pọ̀ jù láyé rẹ, àlápá ti pọ̀ jù láyé rẹ, ó nílò láti yọ dànù. Bó ṣe ń lọ ìlú ló ń lọ gbá ló ń lọ àwo, ò bójútó àwọn nǹkan tí ó mú ìsọjí ìtẹ̀síwájú wá báyé rẹ̀. Yọ ìdọ̀tí kúrò lónìí. Bó ló ṣe lè rí ìdọ̀tí yọ kúrò? Nǹkan àkọ́kọ́ ni pé o gbọ́dọ̀ mọ̀ pé ìdọ̀tí ń bẹ láyé rẹ̀ tí ò jẹ́ ó tẹ̀síwájú. Ṣé Námánì mọ̀ pé ṣùgbọ́n kan ń bẹ lára òun? Bẹ́ẹ̀ ni. Ìdọ̀tí tiẹ̀ náà ǹjẹ́ ó dá mọ̀ bí? Ṣé oorun ti tiẹ̀? Ṣábòsí ni wọ́n ń ṣe kiri? Ṣé náà ló ń wò kiri? Ìdọ̀tí ẹlòmíràn ẹ̀ṣẹ̀ gidi ni lòdì sí ìfẹ́ Ọlọ́run. Ó wá ló dìde, ó tún wá gbàbẹ̀ lọ, ó tún lọ bó bá ṣe tí ò dáa tán, ó wà tún lọ bá Ọlọ́run, ó lò gbà, Olúwa gbà mí. Bíbélì wípé tí mo bá gba ẹ̀ṣẹ̀ láyè lọ́kàn mi, Olúwa kì yóò gbóhùn mi. Tí ìdọ̀tí bá ti jọ ẹyọ kan lọ láyè rẹ, bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lé wọn lórí lẹ́yọ kọ̀ọ̀kan. Máa yọ wọ́n dànù lẹ́yọ kọ̀ọ̀kan. Kọ́lẹ̀ kó wá bẹ̀rẹ̀ sí yọ dànù lẹ́yọ kọ̀ọ̀kan. Ìwọ tó lè sun oorun wákàtí 10 tẹ́lẹ̀, ṣiṣẹ́ tọ́ kó máa sun oorun wákàtí 6. Kó wá máa gbé nǹkan kan ṣe láàrin wákàtí 4 yẹn tó nítumọ̀ tó lè bíra rẹ wípé kí ni mo ti ṣe lónìí. Ìwọ tó lè wàwòrán wákàtí 10 lóòjọ́, bẹ̀rẹ̀ sí kọ́ iṣẹ́ kan
lórí ẹ̀rọ ayélujára yẹn fún wákàtí 4 kò wá máa fi wákàtí 6 yòókù máa wo àwòrán tó fẹ́ wò. gbọ́n ó rí pé nígbà tó bá rí pé n tó ń ṣe yìí ó ní àǹfààní nínú, èyí tí ò láǹfààní nínú ni ìran ìyà tó ń wò káàkiri, àwòrán tó ń wò káàkiri, ó tún gé wákàtí díẹ̀ sí nínú àwòrán náà. mo ń sọ fún ọ pé kọ́kọ́ mọ irú àlápà àbí ìdọ̀tí tí ń bẹ láyé rẹ. nǹkan kejì ni pé bẹ̀rẹ̀ sí yọ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. nǹkan kẹta ni pé wá ìmọ̀ràn àwọn ẹni bí Ọlọ́run wọ rí. lọ wọ́ olùmọ̀ràn, má parọ́ fún wọn. ẹ wò ó, ayé mi ò tẹ̀síwájú, ìdọ̀tí ń bẹ nínú mi, kì í ṣogun èṣù. ní ìparí, gbàdúrà sí i. sórí ẹni tó bá lọ sọ́dọ̀ Ọlọ́run pé Olúwa gbà mí, èmi mò ń ṣera mi, Olúwa yóò gbà á. Olúwa yóò kọ́ ọ ní tó ṣe. àwọn àlápá ayé rẹ wọ́n sì kúrò. tẹ́tí o, mo kàn fi ìwàásù ìṣe ọ létí ni o. o nílò láti súnmọ́ Ọlọ́run láti rí i pé ó ràn ọ́ lọ́wọ́, o sì ṣiṣẹ́ tọ bí àwọn àlápá ayé rẹ bí wọ́n ṣe jáde dànù. wọn náà rí i pé ẹ̀rọ di mọ́, ó rí nǹkan rẹ gbé ṣe tó o bá ti ṣe kí ni o, tó o bá ti tètè bẹ̀rẹ̀ sí wo àwọn tó kó kọ́ gbogbo àlápá àti ìdọ̀tí ayé rẹ kọ́lẹ̀ pé n tí ò jẹ́ ń ṣe dáadáa lọ́dún yìí. bẹ̀ sí ṣiṣẹ́ tọ̀ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. gbàdúrà sí i. wá ẹni wà bí Ọlọ́run tí ó mọ gbà ọ́ nímọ̀ràn bó ṣe ṣiṣẹ́ lé lórí. ó rí i pé lẹ́ẹ̀mí ó wẹ̀yìn wò, ó lè sọ pé Ọlọ́run ló bá mi yọ àpapà yìí. ohun tí mo rí gbé ṣe lọ́dún yìí, wo ìtẹ̀síwájú tí mo ní lọ́dún yìí. ó rí i pé ìrìn ìtẹ̀síwájú náà yóò ṣiṣẹ́. tẹ́tí sí mi, mú àlápá náà kúrò, mú ìdọ̀tí náà kúrò, torí pé kò ní ràn ọ́ lọ́wọ́ láti lè kọ́ nǹkan kan, kò ní ràn ọ́ lọ́wọ́ láti lè tẹ̀síwájú rárá, kò ní ràn ọ́ lọ́wọ́ láti lè ṣàṣeyọrí. lọ ronú sí i, kọ ọ́ sílẹ̀. ṣé ò ń gbọ́ mi? kọ ọ́ sílẹ̀. mo tútù sọ, kọ ọ́ sílẹ̀. ṣiṣẹ́ lé lórí lẹ́yọ kọ̀ọ̀kan. gbàdúrà sí àtàwẹ̀. wò ó, wá ẹni wà bí Ọlọ́run tí ó mọ gbà ọ́ nímọ̀ràn. ó bọ́ lọ́wọ́ àwọn àlápá náà. ẹ ṣe tẹ́tí sí ètò yìí lónìí. ẹ rántí kẹ́ ẹ pè wá lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tán fi sójú móhùnmáwòrán yìí: 07038085652, 07087682122 àti 07055307492. ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá.